8:12. Now, ẹ jẹ́ continue báyìí sìn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe ń darapọ̀ mọ́ yín mi, mo kí yín ẹ káàbọ̀. Ẹ káàbọ̀ lórí platform Lady K Ìfẹ́olúwa show. Ẹ káàbọ̀ lórí platform Màmá Dada Abíamọ Tòótọ́ Àṣeyọrí ọmọ Yorùbá. Ẹ káàbọ̀ níbẹ̀ náà. Now, èyí táwọn ń sọ lọ kó tó di pé mo ní kẹjẹ́ kí sáré tan YouTube mi náà. Òun ni wípé gbogbo ẹ̀yin ṣèkàṣèkà orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo yín pátápátá lẹ máa kẹsàn. Ṣé rí gbogbo ẹ̀yin tí ẹ ti kó owó jẹ, tẹ rò bíyà ẹ ń ṣe ó dùn mọ́ yín ẹ máa mú jẹ gbé wàhálà ẹ lè mú jẹ. Gbogbo ẹ̀yin tẹ sọ ọmọ Yorùbá sínú ìgbèkùn, because ẹ sọ wá sínú ìgbèkùn ní Nàìjíríà kí tẹ ṣe ọmọ Yorùbá nìkan. Ẹ wo fídíò kan tí mo fi ṣe program sórí YouTube ní recent. Àwọn ọmọ Fúlàní wọ́n dẹ̀ fún wọn ní òkèlè oúnjẹ ẹyọ kọ̀ọ̀kan jẹ. Ló túmọ̀ sí wípé bí ìyà ṣe ń jẹ wá nílẹ̀ Yorùbá, ìyà ń jẹ apá kan àwọn Fúlàní, ìyà ń jẹ apá kan àwọn Haúsá, ìyà ń jẹ àwọn Yíbò náà. Gbogbo àwọn Nigerian politicians wọn ò ní ojú àánú, olè wọn gba master degree. Olè wọn gba master degree. Òun ló dífá fún gbogbo ìlà yìí lo tí wọ́n kó bórílẹ̀-èdè Nàìjíríà ń sìn. Àbẹ́mọ̀ pé wọ́n ti kó Nàìjíríà sínú ìlà yìí lo. Ibẹ̀ ni kẹ́sì dáhùn sí. Wọ́n ti farabalẹ̀, wọ́n ti kó Nàìjíríà sínú ìlà yìí lo. Wọ́n ti da Nàìjíríà sí oh God. Nígbà táwọn ọdún èso gbà yẹn náà wípé ẹyẹ èèyàn ẹ má dọ́lára yín o. Ó máa kàn wá, ó máa láòdù gan o. Ó máa láò ṣe yí géèmù tó wà lẹ̀ wá láò kàn dùn mọ́ Lady K because mo sọ. Gbogbo wa sọ àwa tá pariwo Yorùbá nation. Àwọn kan nísìn wọn ò tí mọ irú iná tó ń jó wọn ní Nàìjíríà. Wọn ò tí mọ pé nǹkan kan ṣẹlẹ̀ ní Nàìjíríà. Nígbà tí mo béèyàn kan sọ̀rọ̀ mo ní ẹ mà dẹ ẹni ẹ wà Nàìjíríà mo wá kí ẹni yẹn mo ní ẹ ṣàkó àfaradà. Mo ní nísìn tó bá ṣe wá ṣẹlẹ̀ wípé China wá gbórí wọlé tán finally. Ó wá kó gbogbo yín báwo lẹ ṣe fẹ́ ṣe. Ó ní China bíi ti báwo. Mo ní ẹ tí gbọ́ wọ́n ní gbé kíni. Mo ní sọ ẹ gbọ́ wípé nǹkan báyìí ló ń lọ lọ́wọ́lọ́wọ́ wọ́n làwọn gbọ́ nǹkan kan mo ní yé ẹ gbà mí. Mélòó àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n wà ní Nàìjíríà nísìn tí wọn ò mọ̀ wípé iná burúkú tí ń jó Nàìjíríà lábẹ́ aṣọ. A lot of people ó wà ní Nàìjíríà wọn ò mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀, wọn ò mọ̀ pé Nàìjíríà ó wà nínú ìgbèkùn lọ́wọ́lọ́wọ́ báyìí because àjọ àgbáyé ti ní kó má ṣojú rewo Nàìjíríà. Gbogbo ọ̀nà ibi tó wà lóde ìsìn gbogbo àwọn tí Nàìjíríà jẹ ní gbèsè ni wọ́n ti ní kó lọ máa san gbèsè. Daddy mi Yusuf welcome on board sir. Ẹ jọ̀ọ́ comment kí lè ráyè kí yín ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ mi ẹ ṣeun gan mo kí yín ẹ káàbọ̀. Àjọ àgbáyé ti sọ pé kíni ó ti ní gbogbo ọ̀nà tó bá lè fi gba owó wọn lọ́wọ́ Nàìjíríà. Òun ni kí wọ́n lọ lò kí wọ́n lọ gba ogún wọn lọ́wọ́ Nàìjíríà. Kẹ́ wo bí tí àwọn pípì tí wọ́n kó wá sí wàhálà dé. Wọ́n á ní wọ́n tún ọ̀nà ṣe, wọ́n á gbé bíìlì jáde, wọ́n á ṣe estimate owó burúkú àárí ọ̀nà. Wọ́n á ní wọ́n náwó kan fún kinní kan fi ṣe àárí. Wọ́n á ní wọ́n gba kinní kan lóònù wọ́n fi ṣe kinní kan àárí. Gbogbo nǹkan tó lọ fowó ṣe we see nothing. Abẹ́ ẹni lọ́dọ̀ títí yín bẹ̀yìn ìyá mẹ́yìn bàbá mi tẹ̀ ń wò mí. Ẹ̀yin onínúure tẹ̀ ń wò mí ṣé ẹ̀yin rí nǹkan kan lọ́dọ̀ yín? Ẹjọ́ torí olú ẹ̀yin tẹ̀ ń wò mí ẹ kò bá mi kọ sí comment section. Bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ̀yin tẹ̀ ń wò mí látòrí Facebook báyìí. Ẹ bá mi kọ sí comment section nǹkan tí ẹ lè fi proud wípé wọ́n ṣe fún wa ní ìlú Nàìjíríà. Ìyàtọ̀ tẹ́lẹ̀ sọ wípé ó dé bá ìlú Nàìjíríà láàrin 15 months tí wọ́n jẹ president tuntun. Ẹ bá mi point out nǹkan gidi tí ẹ lè lọ́ka sí wípé okay o láàrin 15 months tí president Bọ́lá Ahmed Tinubu débẹ̀ o nǹkan tí bàbá ṣe lélẹ̀. Ẹ bá mi kọ síbẹ̀. Kò sí. You are disturbing me o. Kò sí. Kò sí nǹkan kan. Àwọn èèyàn dẹ̀ sọ fún wa pé ká ní sùúrù bàbá ṣẹ̀ṣẹ̀ débẹ̀. Wọn ò dẹ̀ wò wípé àwọn ṣẹ̀ṣẹ̀ débẹ̀ kó máa lọ ra private jet 150 million. Wọn ò rò pé àwọn ṣẹ̀ṣẹ̀ débẹ̀ kó máa fi 121 million kó máa fi renovate ilé fún Shettima. Wọn ò rò pé àwọn ṣẹ̀ṣẹ̀ débẹ̀ kí wọ́n máa fi 10 million kó máa fi ra kọ̀ǹpútà tí wọ́n ń lò lọ́fíìsì. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi irú kọ̀ǹpútà wo ló ń lò lọ́fíìsì tí wọ́n fi ná 10 million naira. Ìbéèrè tí ó fàjà. Irú calculation wo ló ń ṣe? Irú iṣẹ́ ayé Nàìjíríà wo ni wọ́n ń ṣe lórí system 10 million naira? Ẹ wá lọ yá owó
ní àwọn ìlú kí owó yẹn tó láǹdì sí Nàìjíríà wọ́n ti yọ ọ̀bẹ ń bo àké wọ́n ti yọ àké tí wọ́n ti ṣá ní ṣàkúṣà wọ́n ti pín gbèsè wọn ń gorí gbèsè the next thing báyìí tó bá máa ka bọ́jẹ̀tì wọ́n ka bọ́jẹ̀tì rádaràda fún wa now gọ́fúnà Dàpọ̀ Abíọ́dún ẹ wá tún wá gbẹ tóun náà tún ṣe òun náà ti gba wòtòwòtò ṣe rí tèmi bá ti ráwọn tó bá ń sọ tòótọ́ inú tèmi á mọ́ ọdún mo máa hèlì wọn mo máa pírèsì wọn tí bá ti ráwọn olóòótọ́ èèyàn because olóòótọ́ ni mí ṣé gbogbo yín lẹ mọ̀ Balógun Èkó gbogbo yín lẹ mọ̀ wọn òkè yìí ò mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ òkè Balógun Èkó ọdún ni wọ́n wọ̀ ẹ́ ṣàìmọ̀ fọlọ́kọ̀ àwọn lọ́ba bọ́ síta o lọ́ba wá gbé wa débẹ̀ o lọ́ba wá bá wa bírèkì tébù o ní gọ́fúnà Dàpọ̀ Abíọ́dún ló bá gba wòtòwòtò látẹnu wọn ẹ jẹ́ agbọ́n tó sọ káwa analyse ẹ jọ èyí tẹ́ ń wò mí látòrí Facebook àṣeyọrí ọmọ Yorùbá mo fi ọ̀nà Olódùmarè bẹ̀yìn ẹ bá mi follow page yẹn ẹ bá mi share program yẹn ẹ jọ torí tọ́lọ̀ page yìí mo kàn help wọn ni it's not my page so ẹ jọ ẹ bá mi share ètò yìí ojú òní tí ìkẹlẹ̀ bá wa follow ẹ ṣe gan ẹ jẹ́ agbọ́rọ̀ látẹnu Balógun Èkó ẹ ká sáré gbọ́ ohun tí bàbá sọ wípé ó ṣẹlẹ̀ ẹ wo wọn á wọ̀ di gbogbo àwọn gọ́fúnà Nàìjíríà àṣírí wọn á tú gbogbo èyí tẹ́ fẹ́ sọ wá sínú ìgbèkùn ẹ ti rógo ó yá. Abíọ́dún di eléyìí of Ogun State Mr. Ofona ṣẹ́rí ẹ jẹ́ kí n kọ́kọ́ introduce ara mi sí yín orúkọ mi ni Abísóyè Òṣòdì Balógun Èkó ẹ̀gbọ́n á dá kí ẹ come clean kí ẹ jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà mọ̀ nǹkan tí ó wà láàárín ẹ̀yin Dàpọ̀ Abíọ́dún Ogun State government Ìbíkúnlé Amósùn àti àwọn Chinese company tí ẹ gba owó ní ọwọ́ wọn ẹ láti come clean ní orí national disgrace àti global mess tí ẹ kó wa sí. Okay now. ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ̀yin ni chairman committee ní ọjọ́ náà lọ́hùn tí ó oversee àwọn procurement tí àwọn contract tí ẹ sign pẹ̀lú àwọn Chinese company yìí. owó tẹ́ kọ́ gbà lọ́wọ́ wọn $400,000. ṣé ń gbọ́ kí ló fi ṣe. láti máa gbà subsequently títí tí Amósùn fi lọ gbà tí Amósùn lọ ẹ tún continue láti máa gba owó yẹn títí tó fi accumulate ẹ wá ní kí Ọ̀túnba Gbénga Daniel kó lọ wá $350 million wá kí Ìbíkúnlé Amósùn kó wá $350 million wá ṣé Ọ̀túnba Gbénga Daniel tí ẹ fi igi gún olórí wọn ní ojú tẹwọ́ ilé ìyàwó wọn nìkan lọ wá $350 million wá owó tí wọn ò jẹ ẹ máa ṣe ẹ̀wọ̀n ṣẹ́rí document tí ẹ kọ sí National Assembly láti fi ṣe contract tí ẹ fi amount ẹ sí tí àwọn ọ̀dẹ̀ tí wọ́n kóra wọn sínú National Assembly Ogun State National Assembly tí wọ́n dẹ̀ sign document tí ẹ fi ta Ogun State pẹ̀lú àwọn contract wèrè tẹ́lẹ̀ ṣe pẹ̀lú àwọn Clenburg tí ẹlẹ́ṣin ọ̀nà títí díẹ̀ pẹ̀ tó ẹ pé fraud òun ni gbogbo ẹ̀ ẹ̀yin ṣe ọ̀nà wá sí inú Lagos State ọ̀nà yín nínú Ogun State rí yẹn ṣe jẹ́rí àkọ́kọ́ wọn Gọ́vnà Sanwó-Olú pé kí wọ́n dẹ̀yìn lẹ́yìn yóò bá tán torí gbogbo ara ọmọ rẹ́kọ̀dù yín as ex-convict tí òògùn yín tó bá mú everybody irú ètò fi mú Amósùn tí Amósùn ò lè sọ̀rọ̀ láti jẹ́ kí wọ́n mọ nǹkan tó wà láàárín ẹ̀yin méjèèjì tí Amósùn sọ pé àwọn mistakenly láti sign ẹ̀ off private jet tó wà lọ́wọ́ yín Amósùn ló ní o àwọn ilé tó wà ní ọwọ́ yín Amósùn ló ní o document ẹ̀ wà o jẹ́rí ẹ̀yin àti chief of staff yín àti commissioner for finance yín àti SLG yín ẹ máa ṣe ẹ̀wọ̀n tẹ́ bá ṣe tán ló bá tán gbogbo ilé tí wọ́n rà sí inú Banana Island tí wọ́n fi proxy rà ẹ láti wá explain ẹ̀ irú iṣẹ́ tí àwọn tí wọ́n wà lọ́dà yìí tí wọ́n ṣe tí wọ́n fi lè ra ilé sí inú Banana Island ẹ máa explain ẹ̀ o so the best thing fún yín òun ni pé kí ẹ come clean torí àwa jẹ́ kí President Bola Ahmed Tinubu kọ́ mọ̀ pé number one enemy wọn òun ni yín láti day one gbogbo nǹkan tẹ́ lọ
ṣe lọ dọ̀bálẹ̀ fún Àkárìgbò pé kó má jẹ́ kí Bọ́lá Ahmed Tinubu di president, pé Ọ̀ṣínbàjò ní ọmọ títí yín, pé ọmọ ẹni ò dẹ́ ń ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kó fi ilẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. ṣe ní sì kójú ti tì yín, Bọ́lá Ahmed ti di president, Ọ̀ṣínbàjò ọ̀hún dà lé ní. tọ́ṣínbàjò bá mọ̀ pé criminal ní ex-convict ní wọn ní báàkì jerry part 1 òun lélẹ́yìí. Ádàkí ẹ come clean kẹ́lẹ̀ yọ wá kẹ́lẹ̀ yọ ara yín kúrò ní inú mess tí ẹ kó wa sí ní ọ̀dọ̀ àwọn Chinese company. Ọlọ́run bá kọ́ wa mọ̀ ṣe, ó dìgbà. ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin pọ́rọ̀ tó wà lẹ̀ ẹ̀rin ló bá dé. Mi ò ṣerú prógrámù báyìí rí, so I was confused. I don't know how to handle it. I'm doing this for the first time. Kí n máa ṣe recording kí ló ti ń pè? Kí n máa ṣe recording YouTube, kí n tún máa ṣe Facebook. I'm just trying to help Mama. And I pray to God this work out well for me. Come on for me any problem. I pray it should happen that way. Oh, now, Emma Bino, I need to concentrate with the video too. Number. Now, ṣé gbogbo wa la gbọ́ nǹkan tí Balógun Èkó sọ? Ẹ̀yin tí bàbá mi lẹ́kìtì gan wọ́n online, àwọn kan bára lọ́wọ́, wàhálà ti wà o. Meanwhile, mo fẹ́ wo kíní tí mo ń ṣe ni. I want to be sure wípé kíní yìí wà okay. Kí má kọ̀ waste time mi bóyá kí n dẹ̀ cut ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ wà lórí Facebook Àṣeyọrí Ọmọ Yorùbá, ẹ jọ̀ọ́ ẹ bá mi share, ẹ bá mi press love, like, then ẹ comment so that màá lè rí kó má affect ìtọ̀dọ̀ mi tí mò ń ṣe. Now, gbogbo wa la gbọ́ nǹkan tí Balógun Èkó sọ. Gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, olè ní yín sà o. Èmi ò sọ bí àti sọ o. Olè ńlá ni yín. Màá dẹ̀ sọ reason tí mo ṣe pé Gọ́vnà Dàpọ̀ Abíọ́dún lólè. Nígbà tí Chinese dé, tí Chinese fẹ́ gbé Nàìjíríà lọ́sìn, tọ́kọ́ náwó gan láti Ogun State. Gọ́vnà Dàpọ̀ Abíọ́dún sọ wípé wọ́n ti jẹ gbèsè yẹn káwọn tó débẹ̀, which is truth, but wọn ò sọ wípé àwọn jọ jẹ́ ni. Ẹ máa wo bí àṣírí ṣe tú, ó túmọ̀ sí wípé káwọn pípọ̀ ìkan tó débẹ̀ wọ́n ti máa ń balẹ̀ jẹ́. Kí Gọ́vnà Dàpọ̀ Abíọ́dún tó jẹ́ Gọ́vnà of Ogun State, lòun náà ti ń gba òbítíbitì owó lọ́wọ́ China, ló ti ń gba owó lọ́wọ́ ẹgbẹ́ iye tó sọ pé ó gbà. Ṣé fídíò yìí ẹ̀yin tẹ́ wà ní YouTube ẹ máa rí dáadáa, because I'm going to display the video in front of the camera, so ẹ máa rí dáadáa. But ẹ̀yin tí bíbá yìí mi mo ṣe máa set ẹ̀. I'm doing this for the first time. Mi ò ṣe irú eléyìí. Gbogbo dọ́kúmẹ̀ntì yẹn tí wọ́n fi sáìnì, tí wọ́n fi kó owó yẹn jẹ láti gbà, gbogbo ẹ̀ ní Balógun Èkó, ìyẹn bàbá mi tẹ́ gbọ́rọ̀ látẹnu wọn, gbogbo ẹ̀ ni wọ́n ní lọ́wọ́ yẹn o, tí wọ́n sọ pé gbogbo dọ́kúmẹ̀ntì ni. Balógun Èkó dẹ̀ ní mọ̀fọ̀ fún wa, èmi mọ Bísóyè dáadáa, wọn yìí mọ̀fọ̀ fún wa. Ohun tí èmi àti yóò mọ̀, Balógun Èkó máa kó evidence ẹ̀ wá fún wa. Ẹ wo àtìgbà tí Gọ́vnà Dàpọ̀ tó ti ń gba owó, látìgbà tí Gọ́vnà Amosu tó ti wà níbẹ̀ ló ti ń gba owó, látara pé wọ́n fún òun náà ní post ńgbà yẹn, òṣò ó ní access, wọ́n ti ń gba owó, wọ́n dẹ̀ ń gba àwọn owó yẹn, wọ́n dẹ̀ nà jẹ. Àwọn pípù yìí níkà o. Adé pariwo kó tiẹ̀ bá wa provide common security, kí wọ́n fún wa ní common security ní Lagos ní Nàìjíríà. Àwọn pípù yóò provide common security fún wa. Wọ́n dẹ̀ ń gba òbítíbitì owó. Bó ṣe ń gbà lọ́wọ́ China, ló ń gbà lọ́wọ́ Amẹ́ríkà, ló ń gbà lọ́wọ́ Saudi Arabia. Nàìjíríà jẹ Saudi Arabia lọ́wọ́. Nàìjíríà jẹ Saudi Arabia lọ́wọ́. Wọ́n jẹ Amẹ́ríkà lọ́wọ́. Wọ́n jẹ China lọ́wọ́. Wọ́n jẹ Japan lọ́wọ́. Wọ́n jẹ Germany lọ́wọ́. Gbogbo owó tó wá jẹ wọ́n yẹn, ẹjọ́ tó bí Ọlọ́run, àyípadà rere wo ló dé bá wa nílùú wa? Kọ́sẹ̀ wá sọ pé ó dá o, iná tí gbogbo yín lò tẹ̀sùn lókùnkùn mọ́ o. Gbogbo owó tẹ̀ ń gbọ́ wípé ajẹgbèsè o, iná la fi provide fún yín, kò má sí.
àbí kí wọ́n sì wá sọ wípé òkè o ẹ̀yin ọmọ ẹ̀yin Nigerians o gbogbo owó tẹ gbọ́ wípé a jẹ gbèsè ẹ̀ yìí o ohun tá a fi owó yẹn ṣe òun lọ hospital kò má sí èèyàn kan sick lọ hospital sí ẹni yẹn sì ọkọ ẹ ti pè mí lẹ́nu mi ò lè gbé kọ̀ wọn mọ́ mi ò lè gbé mọ́gbà tí mo ti gbọ́ pé woman yẹn sì oxygen ló tún lò sí wọ́n treat woman yẹn sí ní Nàìjíríà owó ti lọ sí Nàìjíríà tó bá lówó lọ́wọ́ tó bá sick wàá kú àfi tó bá fly out of that country àfi tó lọ bá sọ wípé o tún ṣe ní nǹkan tó fẹ́ ṣe láyé ló kù tí o ò bá múra dáadáa wàá kú ká má wá sọ àwọn tí wọ́n ń ṣe àárẹ̀ sí tí ò sí owó ṣé àwọn tí wọn ò tí ì rówó jẹun àná ó níye tí mo send sí woman yẹn èmi ó níye tí mo ti send mi ò mẹ́ni rí o jìnnìjìnnì tẹ̀ tí mú mi because àwọn ọmọ woman yẹn kékèké ni wọ́n woman yẹn ti wà lẹ́nu sickness yẹn sì kì í ṣàná kì í ṣe mi wọ́n treat woman tí ní Nàìjíríà kò dẹ̀ sí free treatment kò sí ìwòsàn ọ̀fẹ́ kì í ṣe pé wọ́n fi àwọn owó tó lọ ń jẹ gbèsè ẹ̀ yìí kì í ṣe pé wọ́n fi àwọn owó tí wọ́n gbà yìí kí wọ́n máa fi provide free treatment fún wa ní Nàìjíríà kò ní dá fún gbogbo yín èpè láàpá yín gbogbo yín olóṣèlú Nàìjíríà tẹ̀dà wá sádọ̀wò ṣẹlẹ̀ yẹn yẹn tí mo kàn tó ń bọ̀ fún yín ṣẹlẹ̀ lómi tó bá dé lẹ́tọ̀ ṣèbí mi ṣe pé ẹyọ kan ṣe lómi àmàlẹ́ àyẹ̀wò lè pe gan wàá ṣẹ́ more than 100 fún wọn tó bá mọ ohun tó wà nílẹ̀ fún Nàìjíríà tó bá mọ bí tí wọ́n ti bà Nàìjíríà jẹ́ dé tó bá mọ bí wọ́n ṣe ti sọ ọ̀rọ̀ Nàìjíríà dà wàá máa sùn wàá máa jí báyìí wàá máa wọn èpè fún gbogbo Nàìjíríà politicians ni àwọn pípò yẹn ti ṣe ìkà fún wa jìnnà wọ́n ti bà nǹkan jẹ́ jìnnà ṣó ṣe gbọ́ sétí pé China máa wá kó wa lẹ́rú àjọ àgbáyé ti dájọ́ òun ló fà tẹ́fẹ́ nígbà àwọn bàbá Bísóyè náà tí gbogbo wọn fi para bọ́ síta because wọ́n ti lọ sí kóòtù márùn-ún ṣé kó ti wí ní Nàìjíríà ṣé kó wí ní Nàìjíríà ó ti gbalé ó ti gba jẹ́ẹ̀tì ẹ má jẹ́ ṣọ́ọ̀kì yín ṣé gbogbo nǹkan tó gbà tí ó bá tún ká owó wọn ṣé ibi tí China bá tún náwó sí ní Nàìjíríà yẹn ẹ ṣáàjẹ́ bá ń bẹ China kọ́ mà náwó sí Ìbàdàn kọ́ mà náwó sí ìlú mi ogun òkó wa rí Ìbàdàn kọjọ torí Ọlọ́run ogun òkín kú ọmọ Ìbàdàn kọ́ mà náwó sí Ìbàdàn ṣé kọ́ lọ mú wọn níjẹ̀bú ẹ má bínú bébí ṣe máa ń ṣẹ̀fẹ̀ tèmi nìyẹn ẹ̀yin Ìjẹ̀bú tẹ bá wà ń bí bóyá kọ́ dẹ̀ lọ mú wọn ní bọ́dí lọ ṣé gbogbo ta ṣì fi rẹ́rìn Ọlọ́run má jẹ́ kó padà dín nǹkan tá má padà tọwọ́ bojú tà ní gómi lé lórí ní ibi tí ọ̀rọ̀ Nàìjíríà lọ gbogbo orílẹ̀-èdè mọ̀ wípé Nàìjíríà ti wà ní zero báyìí ẹ sọ fún mi gbogbo àwọn Nàìjíríà politicians tí gbogbo wọn bá fi orí lu orí ṣé wọn ní kówó yẹn síta ọtí wọn ní kó síta because gbogbo wọn wà greedy Dàpọ̀ Abíọ́dún kò tí ì jẹ governor of Lagos State governor of Ogun State ó ti ń jẹ owó burúkú lógùn State ẹ gbọ́ iye tí wọ́n sọ wípé Dàpọ̀ Abíọ́dún gbà ní owó yẹn bóyá ká tún play tó rẹ̀yìn tẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń dé ẹ wọ́n bá mi bí governor Dàpọ̀ Abíọ́dún pé bọ́dọ̀ kó owó yẹn sí èyí tí Bíkúnlé Amósùn gbà ibo ló kọ sí gbogbo owó yẹn tí wọ́n gbà ètò nìyẹn kábọ̀ sórí ètò ṣé dáàdì nàbí mọ́mì Oyèyẹmí ẹ kábọ̀ ẹ bá mi bí wọ́n jọ bẹ́ ṣe wọlé ẹ máa bá mi follow page yẹn ẹjọ́ torí ọlọ́ yìí tẹ́ ń wò mí lórí àṣeyọrí ọmọ Yorùbá page ẹ máa bá mi follow page yẹn ẹjọ́ mo bẹ̀ yín ni ẹ bá mi bí gbogbo wọn léèrè pé ibo ni wọ́n kó gbogbo owó yẹn sí irú investment wo ni wọ́n fowó yẹn ṣe sí Nàìjíríà à ní iléeṣẹ́ à ní school à lójú ọ̀nà à níná kò sóúnjẹ kì í ṣe pé wọ́n fi dá ilé oúnjẹ sílẹ̀ tábà sọ wípé tó oúnjẹ la fowó jẹ o òun la fi padà wá bára wa ní zero kì í ṣe wípé wọ́n fi ṣe education ọ̀fẹ́ fún àwọn ọmọ tábà sọ wípé tó àwọn ọmọ wa fowó kàwé ni o òun ni gbèsè fi wà lẹ̀ o ẹ bá mi kọ bí gbogbo àwọn politicians lóye pé kí ló fi owó ṣe ẹ lè rẹ́sì nígbà tí wọ́n fẹ́ ṣe protest ṣe rí àwa tápẹ́ra wa níwọ̀n Nàìjíríà ó dijọ́ tá bá tó ṣe kí ni tá bá tó gbọ́ gbogbo ayé wa tó ṣẹ́ ṣe rí ogun lè yẹ ogun lè bàbá kankan kò já anybody mọ́ ní Nàìjíríà sí ogun àwọn olóṣèlú ogun Nàìjíríà politicians òun ló ń jà wá báyìí sí òun ló ń jà wá ẹ wo during the protest ẹ̀yin tẹ́ bá wò mí lórí Facebook ẹ lè má wo program yẹn because this is not my Facebook page ẹ̀yin tí YouTube lè wò
nígbà tí kan náà wọn sẹ́nítọ̀ tí wọ́n ṣe mítìnì ní sẹ́nítọ̀ nínú ilé gangan tí sẹ́nítọ̀ kan dìde sókè sọ pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ síbi tó dé dúró kí wọ́n máa pín sálárì gbogbo àwọn sí méjì including the president's salary, the governor's salary, the senator's salary, the honourable salary, only salary gbogbo àwọn pátápátá kí wọ́n bẹ̀rẹ̀ sí ní divide into 2 kí wọ́n wá máa fi half yẹn kó máa fi yanjú gbogbo nǹkan tó wà nílẹ̀ ó ní tó bá lè ṣe bẹ́ẹ̀ ó lóun sure wípé things will be okay, things will be fine ní Nàìjíríà ìjẹgbọ́n kankan mọ́kọ́ ṣe ó dá mi lójú pé bó ṣe parí mítì yẹn náà máa ti pè pé wáṣọ yà wèrè ni àwọn wo ni ká fowó bọ àwọn olówó ta fẹ́ kó sílẹ̀ à ń pariwo kò sí investment kankan kò sí improvement ayọ̀ kankan lórílẹ̀‐èdè Nàìjíríà president yìí lọ kówó ra plane president yìí kówó wọn fi ṣoríṣiríṣiríṣiríṣi wọn dẹ̀ ń jẹ gbèsè sí World Bank gan tún question Nàìjíríà pé gbogbo owó tẹ̀ ń gbà kí lẹ fi ṣe your people are crying on social media every day they are crying for hunger World Bank question wọn ṣe lóòkùnrin wọn bò mọ́lẹ̀ ìbínú ẹ̀ ní gbogbo àjọ àgbáyé fi sọ wípé kí China lọ ṣe Nàìjíríà bó bá ṣe fẹ́ ṣe Nàìjíríà tó bá lè lù yín ní for sale gbàǹjo kó ta Nàìjíríà kẹ wo ibi tí a bára wa dé ṣé ẹ fẹ́ kówó lọ sọ́run ni kò sí bẹ́ẹ̀ ṣe lè lówó tó ẹ máa kú lọ́jọ́ kan ẹ lè kówó ìlọsájú lé ọ̀run kí ló dé tẹ̀ ń fi ìyà jẹ àwọn èèyàn kí ló dé tẹ̀ ń fi ìyà jẹ àwọn èèyàn kí ló dé tẹ̀ ń hùwà ìkà kí ló dé tẹ̀ ń hùwà ẹni bí ẹ jẹ́ má bínú mo fẹ́ try láti ṣe nǹkan kan sí I saw something here maybe it's going to work kí ló dé tẹ̀ ń hùwà ìkà fáwọn èèyàn ẹ kí ẹ̀ fún nílé ẹ kí ẹ̀ fàlejò ẹ kí ẹ̀ fún mẹ̀kúnnù ẹni bá lè kú kókú òun nìkan tí àwọn pípọ̀ yìí ṣe fún wa ẹ̀mí èèyàn ò jọwọ́ lójú ẹ má gbàgbé gbogbo Nigerian politicians ni wọ́n nílé sí abroad tí China bá wá kó gbogbo yín Nàìjíríà lẹ́yìn àwọn pípọ̀ yìí máa jápa gbogbo wọn ní private jet ìmí inú wọn ní private jet ó forúkọ ẹlòmíràn ẹgbọ́n kan tí Balógun sọ wọ́n ní private jet tó wà lọ́wọ́ gọ́fúrọ̀ Dàpọ̀ Abíọ́dún ẹgbẹ́ ni tán ló ní bóyá ká tún play kẹtùn gbọ́ gbogbo wọn ni wọ́n ní private jet ìmí ní private jet méjì ní ìmí ní mẹ́ta wọn ò sọ síta wọ́n dẹ̀ ní pálí tó jẹ́ pé tó bá ṣẹlẹ̀ báyìí tó bá mú pálí yẹn báyìí ẹ gbàgbé òṣì àwọn eléyìí ti lọ àwọn eléyìí ti ṣe wẹ́tí wọ́n ti lọ nìyẹn èmi àti yín tá a wá níbi tá a fẹ́ sá lọ báwo la ṣe fẹ́ ṣe èmi àti yín tá a ní ibi tí a fẹ́ gbà báwo la ṣe fẹ́ ṣe kẹ́ máa wo ìwà burúkú tó ń gbé nínú ayé àwọn Nigerian politicians ìdí tá a ṣe ní káhẹ́ǹdì Nàìjíríà nìyẹn tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ débẹ̀ wọ́n á lo sweet mouth fún yín ìjọ tó bá ti lè gbé sáfítíkẹ̀tì òfòrí burúkú yẹn lé wọn lọ́wọ́ báyìí ọjọ́ yẹn ló ti bẹ̀rẹ̀ sí ní pín ìbànújẹ́ fún àwọn èèyàn ní Nàìjíríà look at us today ẹ wo bí tá a padà wá já sí ara òrókùn ara òrẹ́dìyẹ and these people they are not ready to change they are not ready to change owó tí wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ yìí kí ló ṣẹlẹ̀ ẹ má bínú mo mọ́nítọ̀ péjì yìí ni owó tí wọ́n sọ nípa ẹ̀ yìí ṣé ẹ fẹ́ sọ fún mi wípé èèyàn kan ṣoṣo kò ní owó yẹn ní Nàìjíríà tó lè san ṣé ẹ fẹ́ sọ fún mi pé èèyàn kan ṣoṣo kò ní owó yẹn tó lè kó sílẹ̀ ní Nàìjíríà tí wọ́n máa fi clear gbogbo gbèsè yẹn èèyàn kan ṣoṣo ni èèyàn kan ṣoṣo ni ṣé ẹ fẹ́ sọ wípé kò sí ìbéèrè tí mò ń béèrè nìyẹn wípé gbèsè tá à ń sọ nípa ẹ̀ kò sí èèyàn kan ṣoṣo tó lè kówó yẹn sílẹ̀ ó wà àwọn pípọ̀ yìí wọ́n ti ṣe kíni wọ́n ti ṣe ìkà fún ìran Yorùbá jìnnà ẹ wá wọ́gbà tí kíní ìwádìí lẹ́sìn gọ́fúnà Dàpọ̀ Abíọ́dún wá pretend wípé innocent lòun òun ò mọ anything nípa ẹ̀ òun ò mọ anything òun ò bá wọn nánu owó yẹn òun ò bá wọn gbà ń bẹ̀ òun ò bá wọn sign agreement kí ló dé tẹ̀yìn èèyàn yìí tẹ́ ya ìka èèyàn báyìí ẹ má dé gbàgbé o ẹ̀yin tẹ́ ń wo fídíò yìí o gọ́fúnà Dàpọ̀ Abíọ́dún tó bá ṣẹlẹ̀ lénìí igídẹ ẹyẹfò ni gbogbo wọn pátápátá igídẹ ẹyẹfò ni wọ́n máa fi ṣe wọn ò ní dúró kódà wọn ò ní gbé luggage ìmí ni wọ́n máa disguise fi kúrò ní Nàìjíríà ni wọ́n máa change look wọ́n máa change múra wọn
ẹ ní dá wọn mọ̀mọ́ tó máa fi jápa tó bá délẹ̀ tán lẹ́ni eléni. Ẹ wá sọ fún mi ẹ̀yin ìyá yìí bàbá mi, ẹ̀yin ojúlówó ọmọ kọlẹ̀ kó tún òjìre, ẹ̀yin tẹ́kùn ní kú sínú ìgbèkùn. Ibo làwa fẹ́ ságbà àwa innocenti? Ibo la fẹ́ tẹ ọkọ̀ létí gbà? Ìbéèrè ní ẹjọ́ dá mi lóhùn, báwo la ṣe fẹ́ ṣe? Àwọn arúgbó wa ibo la fẹ́ kó wọn gbà lọ? Báwo la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ àwọn arúgbó sí? Ibo la fẹ́ kó àwọn arúgbó gbà? Eré mélòó ló lè sá? Iṣẹ́ mélòó ló lè ṣe? Ṣé China máa ṣí ojú re wò wọ́n ni? Ìbéèrè ni o. Ṣé China máa ṣí ojú re wo àwọn arúgbó wa? Nísìn lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ ìsìn, àwọn China wọ́n ti ń deal pẹ̀lú àwọn Nigerians ní ọ̀dọ̀ wọn náà. Wọ́n ti ń deal pẹ̀lú àwọn Nigerians ní ọ̀dọ̀ wọn náà. According to information tá gbọ́, mi ò sí ní China. Ṣùgbọ́n wọ́n jẹ́ kó yé wa nísìn wípé àwọn China ti wá ṣe òfin to the extent wípé òfin tí wọ́n ní wọ́n ṣe sìn ni wípé ọmọ kíláàsì pé ọmọ Nàìjíríà any African shop tó wà ní China wọn ò jẹ́ kọ́ ọmọ Nàìjíríà kọ́kọ́ wọbẹ̀ mọ́. Wọn ò jẹ́ kí ọmọ Nàìjíríà kọ́kọ́ kó wọlé sí African shop ní ṣinko ọmọ ẹ̀jẹ̀ má bínú mò ń fi òkú kan pẹyẹ méjì ni mò ń ṣe nǹkan kan lọ́wọ́ ni. Wọn ò jẹ́ kí wọ́n wọlé mọ́. Ṣé bá ṣe máa wò nìyẹn? Ṣé bá ṣe máa dákẹ́ nìyẹn? Wọ́n lẹ́ni tó bá dákẹ́ tari àbá dákẹ́. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí wa, ẹ wo owó náà burúkú táwọn pípì fi jó wa. Nígbà tí gbogbo wọn bá dé nísìn, tí wọ́n bá pé Nàìjíríà á wọ́, ẹ jọ̀ọ́ báwo la ṣe fẹ́ ṣera wa? Wọ́n ní kéèyàn má ní owó kó ní ìfọ̀kànbalẹ̀, ó ti ní ohun gbogbo. Ẹ jẹ́ ká rówó ná, ẹ tún jẹ́ ká ní ìfọ̀kànbalẹ̀. Gbogbo yín wá yẹ ìkà ọ̀dájú, gbogbo ẹ̀yin lọ́balọ́ba níjòyè ó máa kàn yín. Ẹ máa jẹ́nu breakfast tó wà lẹ́yìn, whether you people like it or not, ó máa kàn yín, ó máa kàn gbogbo yín. Gbogbo ẹ̀yin ọba tó Ògùn state máa wo bí tẹ fẹ́ ságbà. Ọlọ́run á wá mú yín, ẹ̀yin náà ti gbowó kùsà. Ẹ bá san gbèsè ohun tẹ jẹ, ohun tẹ lẹ́mọ̀ jẹ yẹn, ẹ wá san gbèsè ẹ̀. Gbogbo ẹ̀yin ládéládé tó kù tá à ń sọ fún yín pé kẹjọ ẹ jẹ́ ká bọ́ lóko ẹrú. Àwọn pípù yìí ìkà ni wọ́n wọ̀n láàánú, ìkà ni wọ́n wọ̀n láàánú. Ẹ jẹ́ ká bọ́, ẹ jẹ́ ká máa lọ. Tẹ́yìn náà joyè lẹ́bọ̀dè ó ti délẹ̀ tán, ó yá ẹ bẹ̀rẹ̀ gbé, let's go there. Ó yá now, let's go there. Lọ́rọ̀ tó wà nílẹ̀ ó ti délẹ̀. A wo bẹ ṣe fẹ́ ṣe. A kíkíkíkíkíkí, a yóyóyóyóyó. Ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, asọ́ níjà, asọ́ ní sùúrù, a lo gbogbo ọ̀nà tá lè gbà láti fi bá yín sọ. A bá yín sọ bí bàbá sọ́mọ. Wípé àwọn pípù yìí ti báyé jẹ́. Àwọn pípù yóò fẹ́ ìran Yorùbá fẹ́ ire. Àwọn pípù yìí ìkà èèyàn ni wọ́n, ọ̀dájú èèyàn ni wọ́n. Wọ́n ti wọ ẹgbẹ́kẹ́gbẹ́, wọ́n ti wá wọ ọ̀dájú. Wọn ò ní ìfẹ́ ìran Yorùbá dénú. Ẹ jẹ́ ká dá dúró títí wa ìpìlẹ̀ tó ti bàjẹ́ ká tún ṣe. Gbogbo yín ní irọ́ ni. Wọ́n Nàìjíríà nítorí ìjẹkújẹ tẹ́ ń jẹ. Balógun Èkó, mi ò ní wá yín tí bàbá mi. Ẹ bá mi hashtag Balógun Èkó. Ṣé rí fídíò tẹ́ ṣe yìí bàbá mi? I need the full episode. Mo mọ̀ pé orí yín wà ń bẹ̀, mo kú trust yín. Tẹ́ bá ń gbọ́ túnú àṣírí èpè mọ́lé, Balógun Èkó ló ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n á tú gbogbo yín síta yẹ́yẹ́yẹ́ báyìí. Nígbà tí mo ṣe program tí mo sọ wípé nígbà tí Z ti ṣẹlẹ̀, tí mo ní Gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ṣe káwá ó ti ṣe o. Mo mọ ìyàwó tó pè mí tán ní rọ́ o Lady K. Gómìnà Dàpọ̀ Abíọ́dún ò mọ̀ sí iṣẹ́ ní gbogbo yín. Tẹ máa wò bẹ́ẹ̀ gbọ́n yẹn. Àánú yín ṣe mí. Wọ́n ní Lady K má sọ bẹ́ẹ̀, Gómìnà Dàpọ̀ Abíọ́dún ò mọ̀ sí. Wọ́n ti jẹ gbèsè yẹn sílẹ̀ kó tó débẹ̀. Aṣọ òun náà ló jẹ́ sílẹ̀ kó tó débẹ̀. Kò tí ì jẹ gọ́fúnà. Ó ti ràn wọ́n léèmọ̀. Ó ti ń gbá wọn. Gómìnà Dàpọ̀ Abíọ́dún ó lè. Èmi gan á pè yín ló lè sà. Because ìran Yorùbá lè fẹ́ dà sínú àdánwò. Òdùmọ̀sù wá bọ́ táìtì ẹ̀gbọ́n wọn lóògùn lẹ fi ń bá wọn sọ̀rọ̀. Gómìnà Dàpọ̀ Abíọ́dún ṣé tòótọ́ lẹ̀ ń lóògùn fún wọn? Tóògùn yín bá ṣiṣẹ́ lára títí wọn kò lè ṣiṣẹ́ lára tiwa o. Ẹ gbàgbé òṣì kò lè ṣiṣẹ́. Gómìnà ex-gómìnà wá jáde wọ́n wá ń ṣe ẹ má bínú fọ́ọ̀tì àwọn ni àwọn làwọn ò ṣe thorough investigation táwọn lọ tọwọ́ bọ̀wé. Tẹ máa wáyé lóde. Kò sí wàhálà, gbogbo yẹn lọ ta gbogbo property yẹn lọ fi san gbèsè. Ẹ lọ ta, ẹ ṣe lè ta làjì property yín. Tẹ máa fi san gbèsè tán.
kí ló dé Nigerian politicians tó bá sọ wípé orílẹ̀-èdè tó lọ́wọ́ regret wípé òun dá ní gbogbo ayé Nàìjíríà ni pẹ̀lú àwọn olóṣèlú wa Nàìjíríà ni ogun wọlé sí Nàìjíríà lójoojúmọ́ ẹ̀ bá wa rẹ́ni tí ṣe sí ìdààmú dé bá Nàìjíríà lójoojúmọ́ ni Nàìjíríà wọnú ìgbèkùn àbí ẹ̀ gbọ́ bó ṣe jẹ gbèsè yẹn ni ẹ jẹ́ kí n tún play ká tún gbọ́ ẹ jẹ́ àtúngbọ́ bó ṣe jẹ gbèsè yẹn kẹ́ wo bó ṣe pín owó yẹn bó ṣe pín áwọ́ bí wọ́n ṣe pín owó yẹn àwọn olóríkórí wọ́n wá mú owó wọ́n wá pín gbogbo ẹ̀ áwọ́ yẹyẹyẹyẹyẹ bó bá ní wọ́n lọ yáwó báyìí wọ́n máa gbọ́ a fẹ́ give a speech Nàìjíríà ó lọ yá iye báyìí ní country báyìí ẹ béèrè pé owó náà dà bó ṣe ń gbé bọ̀ owó yìí ò wọlé sí Nàìjíríà tó ti yàdá àti tí gbogbo wọn ti pín inú àkáǹtì gbogbo wọn lọ́pin sí ẹja tútù gbọ́. Dàpọ̀ Abíọ́dún di eléyìí of Ogun State Mr. Ọ̀fọ́nà. Ọ̀fọ́nà. ṣẹ́rí ẹ jẹ́ kí n kọ́kọ́ introduce ara mi sí yín orúkọ mi ni Abísóyè Òṣòdì Balógun Èkó ẹ̀gbọ́n á dá kí ẹ come clean kí ẹ jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà mọ̀ nǹkan tí ó wà láàárín ẹ̀yin Dàpọ̀ Abíọ́dún Ogun State government Ìbíkúnlé Amósùn àti àwọn Chinese company tí ẹ gba owó ní ọwọ́ wọn ẹ láti come clean ní orí national disgrace àti global mess tí ẹ kó wá sí. ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ̀yin ni chairman committee ní ọjọ́ náà lọ́hùn tí ó oversee àwọn procurement tí àwọn contract tí ẹ sign pẹ̀lú àwọn Chinese company yìí owó tẹ́ kọ́ gbà lọ́wọ́ wọn $400,000 ẹ dẹ̀ continue láti máa gbà subsequently títí tí Amósùn fi lọ gbà tí Amósùn lọ ẹ tún continue láti máa gba owó yẹn títí tó fi accumulate ẹ wá ní kí Ọ̀túnba Gbénga Daniel kó lọ wá $350 million wá kí Ìbíkúnlé Amósùn kó wá $350 million wá ṣé Ọ̀túnba Gbénga Daniel tí ẹ fi igi gún olóore wọn ní ojú tẹ wó ilé ìyàwó wọn ní kó lọ wá $350 million wá owó tí wọn ò jẹ ẹ̀gbọ́n ẹ má ṣe ẹ̀wọ̀n o ṣẹ́rí document tí ẹ kọ sí National Assembly láti fi ṣe contract tí ẹ fi amount ẹ sí tí àwọn ọ̀dẹ̀ tí wọ́n kóra wọn sínú National Assembly Ogun State National Assembly tí wọ́n dẹ̀ sign document tí ẹ fi ta Ogun State pẹ̀lú àwọn contract wèrè tẹ́lẹ̀ ń ṣe pẹ̀lú àwọn Clenburg tí ẹlẹ́ṣin ọ̀nà títí díẹ̀ pẹ̀ tó yẹ pé fraud òun ni gbogbo ẹ̀ ẹ̀yin ṣe ọ̀nà wá sí inú Lagos State ọ̀nà yín nínú Ogun State rí ẹ̀ ṣe. ẹ lọ sí gbogbo alágbólé àkúté àjùmọ̀ kódà. pé kí wọ́n dẹ̀yìn lẹ́yìn torí gbogbo ara mọ rẹ́kọ̀dù yín as ex-convict tí oògùn yín tó bá mú ẹnubọdì irú ètò fi mú Amósùn tí Amósùn ò lè sọ̀rọ̀ láti jẹ́ kí wọ́n mọ nǹkan tó wà láàrin ẹ̀yin méjèèjì tí Amósùn sọ pé àwọn mistakenly láti sign ẹ̀ off private jet tó wà lọ́wọ́ yín Amósùn ló ní o àwọn ilé tó wà ní ọwọ́ yín Amósùn ló ní o dọ́kúmẹ̀ntì ẹ̀ wà o ṣe rí ẹ̀yin àti chief of staff yín àti commissioner for finance yín àti SLG yín ẹ máa ṣe ẹ̀wọ̀n tẹ́ bá ṣe tán gbogbo ilé tí wọ́n rà sí inú Banana Island tí wọ́n fi proxy rà ẹ láti wá explain ẹ̀ irú iṣẹ́ tí àwọn tí wọ́n wà lọ́ndà yín tí wọ́n ṣe tí wọ́n fi lè ra ilé sí inú Banana Island ẹ máa explain ẹ̀ o so the best thing fún yín òun ni pé kí ẹ come clean torí àwa jẹ́ kí President Bola Ahmed Tinubu kọ́ mọ̀ pé number one enemy wọn òun ni yín láti day one gbogbo nǹkan tẹ́ lọ tẹ́ sọ bẹ́ẹ̀ ṣe lọ dọ̀bálẹ̀ fún Àkárìgbò pé kó má jẹ́ kí Bola Ahmed Tinubu di president pé Ọ̀ṣínbàjò ní ọmọ títí yín pé ọmọ ẹni ò dẹ̀ ń ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kó filẹ̀ kẹ̀ sí di ọmọ ẹlòmíì ṣẹ́ni sì kójú ti tì yín Bola Ahmed ti di president Ọ̀ṣínbàjò ọ̀hún dà lé ní tọ́ṣínbàjò bá mọ̀ pé criminal ní ex-convict ní wọn ò ní báàkì ṣẹ́ni part one òun lélẹ̀ àdàkí ẹ come clean kẹ́ lè yọ wá kẹ́ lè yọ ara yín kúrò ní inú mess
tí ẹ kó wa sí ní ọ̀dọ̀ àwọn Chinese company ọlọ́run bá kọ́ wa mọ̀ ṣe ó dìgbà. ṣé gbọ́ngàn tí Balógun sọ mess tó kó wa sí ní Chinese company kéèsì yẹn ó ṣe kéèsì kékeré o ẹ̀yin ìyá mi bàbá mi tẹ́ bá ń gbọ́ no be small thing òun lọ́rọ̀ kéèsì yẹn o no be small thing òun ni kéèsì yẹn tí wọ́n kó wa sí kẹ́ máa wá ayé lóde kẹ́ máa wá àwọn ìka ọ̀dájú burúkú yìí kí ló dé ṣe fẹ́ gbélé lọ sọ́run ni ẹ wá lọ fowó ra lé ìmí ni wọ́n ra lé jọ fún girlfriend àwọn ọmọ kékèké ni wọ́n lọ fowó ra lé jọ fún àwọn nǹkan tí ò lórí tí ò nígùn ni wọ́n fowó ń ṣe ìyà dẹ̀ ń jẹ àwọn èèyàn ń kú hospital àwọn èèyàn rìn kiri títì ebi ń pa wọ́n àwọn ọmọ ti yàyàkuyà sí ìlú àwọn èèyàn ti di ritualist sí ìlú wọ́n ti dàdàkudà sí ìlú wọ́n sọra wọn di gay wọ́n sọra wọn di gay wọ́n sọra wọn di gbì wọ́n sọra wọn di wù wọ́n sọra wọn di ha sílùú nítorí àtijẹ àtimu ẹ̀yin dẹ̀ fowó ṣe rádaràda ọlọ́run á mú yín ẹ kígbe olè àṣírí yín tú àṣírí gọ́fúrọ̀ Dàpọ̀ Abíọ́dún tú Balógun Èkó ẹ bá wá wọ́ọ̀dì wọn dáadáa bàbá mi tuwálé o Balógun Èkó tẹ bá ti ń wọ́ọ̀dì wọn ẹ máa táàgì mi má má bá yín fún ní support má má bá yín push ẹ díẹ̀díẹ̀ ẹ mọ̀ pé mi ì lè bá yín push ẹ tó yín díẹ̀díẹ̀ yẹn má bá yín push ẹ má bá yín yín jẹ sí fún wọn ẹ̀yin náà kú mọ̀ pẹ́nu lédíkè ó gẹ́tà síbi bàbá yín fẹ́nu yẹn push wọn. àwọn olè ọba yẹn jẹ́ ẹni bí èèyàn awítọ́ kọ̀gòmójú ẹni bá ti yẹ tó kọ̀gòmójú Dàpọ̀ Abíọ́dún ti mọ̀ pọ́ dàrán níyìn sà ẹ má bínú sà ọ̀daràn níyìn ẹ má bá ti wá jẹ́ ńlẹ̀ Yorùbá ẹ̀yin bàbá àníyàn jù báyìí lọ lórí ètò lédíkè ìfẹ́ Olúwaṣòyìn náà ni the one and only baby of Yorùbá nation yín èmi náà ni wọ́n nífẹ̀ẹ́ lómi ṣe mí èmi gangan lèmi ó wọ́n nífẹ̀ẹ́ lómi ṣe mí Dàpọ̀ alpha ẹ fẹ́ la ṣe wá lẹ́yìn tẹ́ ní mọ́ Nàìjíríà lẹ́fẹ́ kú sí máa fẹ́ yìí náà pa máa fi yín káṣí cruise bọ́ bá ṣe ń fún yín jẹ báyìí bọ́ bá ṣe ń sìn yín lọ sí gbègbè ẹ̀wọ̀n ṣìnkó máa fi yín ṣe yẹ̀yẹ́ máa ṣe báyìí fẹ́ yín náà ò gbólẹ̀ ẹ jọ̀ọ́ àdéhùn bẹ́ẹ̀ lọ lórí ètò ẹ bá mi subscribe sí YouTube channel mi ẹ bá mi share ẹ bá mi tẹ top up sórí programu tá à ń ṣe ojú òní tiwa ànídẹrù ṣáínà wọn ṣeré ni kàkà kọ́ mo lóore títí wá jì sí kòtò mọ̀nàmọ́ná àṣìṣe ìránṣẹ́ bó ṣe máa rí nìyẹn whether you people like it or not Yorùbá nation no going back no retreat no surrender ni a máa dá dúró Yorùbá máa bọ́ nínú amalgamation yìí burúkú tẹ́fí bá ti ti wá jẹ́ a máa bọ́ ọ̀run ti fi amalgamation yìí jóná nínú spiritual òkú ká fi jóná physical ló kù báyìí bó ṣe jẹ́ nìyẹn ẹ má gbàgbé yín mọ́mì mẹ́yìn dádì mi kí kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ̀ ń patronize àwọn tí mo bá polówó ọjà ẹ ń jọ mí lójú gan o ojú òní tì yín ẹ ṣeun gan ẹ̀ ní wọ́wọ́ tì ọlá yín á máa pọ̀ sí owó yín á máa pọ̀ sí ire gbogbo á túbọ̀ máa jẹ́ tiyín ẹ wá jọ gbogbo yín tẹ́ bá fẹ́ ra body cream tẹ́ ẹ̀ tí ra body cream ó dà pé fóònù ilé ó dà pé kámẹ́rà ẹ̀ gbádùn díẹ̀ ó gbé kọ́lọ̀mù jáde dáadáa kò ṣe bálabàlà bolobolo kó sọ di bálabùlù bólobàlà kò sọ dàbẹ̀ so ẹ̀yin tẹ́ fẹ́ ra cream tẹ́ fẹ́ tún body yín ṣe body cream body soap face cleanser body oil ẹ gbá mi láago kí n fún yín fóònù nọ́mbà iléeṣẹ́ Danawi skincare ẹ̀yin tó lè yẹ pé pakurumọ́kódó dáadáa lẹ́fẹ́ rà agbójẹ̀dí diabetes manpower flat tummy ẹ̀yin náà pè mí lórí WhatsApp number kí n fún yín ní phone number iléeṣẹ́ Otiyo Natural Bar ẹ̀yin tẹ́ fẹ́ fowó sínú ẹ̀wọ̀ ọ̀rọ̀ mi account ẹ̀yin náà text mi lórí WhatsApp number tẹ́ wọ́n lójú screen kí n fún yín ní àkáǹtì ẹ̀wà ọ̀rọ̀ mi yàn ẹ̀wà ọ̀rọ̀ mi yàn ọ̀rọ̀ mi dijọ́ ọ̀rọ̀ mi dayọ̀ ọ̀rọ̀ mi dowó ọ̀rọ̀ mi dọmọ mo bọ́ lọ́wọ́ àwọn ìjọba mujẹmujẹ mo bọ́ lọ́wọ́ Ìbùkúnlé Amúsùn olè mo bọ́ lọ́wọ́ Dàpọ̀ Abíọ́dún olè mo bọ́ lọ́wọ́ Ṣèyí Mákindé olè mo bọ́ lọ́wọ́ Babájídé Sanwó-Olú olè mo bọ́ lọ́wọ́ kí lórúkọ tó Oǹdó yẹn náà Victor ṣé Victor ló ń lo iṣẹ́ ló ní má darí kan lára tí bá ti fẹ́ rántí bàmá dẹ̀ tún gbàgbé tó bá ti ń gbé bọ àtúgbé lọ ló ní má darí kan lára ẹ rán mi létí orúkọ ẹ̀ sísàlẹ̀ ń bẹ̀rẹ̀ kò sí wàhálà wọn
Wonderful. Governor Ondo tó take over Akérédolú olè. Governor wo ló tún kù nílẹ̀ Yorùbá? Gbogbo governor nílẹ̀ Yorùbá Lady K sọ wípé olè ni yín, ìkà ni yín, ọ̀dájú ni yín. Olúwakẹ́mi ló sọ bẹ́ẹ̀ wò èmi tí mi sọ̀rọ̀ Ayọ̀káde. Gbogbo governor nílẹ̀ Yorùbá olè ẹ̀ láàánú apanigayé ni yín. Ẹ ń wò wá níran, ebi ń pa wá, àwọn èèyàn ń kú, ẹ̀yin ló mọ́tò dẹ̀nkùdẹ̀nkù. Ẹ lọkọ̀ bọ̀gìnì olè ni yín. Mo sọ mo tuntun sọ. Mi ò sọ kí n kó jẹ olè ni yín. Gbogbo yín pátápátá lè máa jẹ breakfast. Ojú òní ti wà. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ṣé ọ̀rọ̀ tó wà Nàìjíríà sí? Ó máa ń ṣe bíbí kíkọ ṣáà máa rẹ́rìn because àti dàbọ̀ ẹ̀yin lẹ gbọ́. So bó ṣe jẹ́ ní ojú òní ti wà. A tún máa fi ayọ̀ àti ìdùnnú a tún máa fi pàdé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin látìlẹ́yìn Lady K Ìfẹ́olúwaṣọ. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe investment níléeṣẹ́ Ọlábánjí Farm ẹ gbà mí láago. Ẹ ṣòwò kẹ́jèrè ire o.